gbajúgbajà òṣèrékùnrin ni tó jẹ́ àgbà òṣèré láti ilẹ̀ Ẹ̀gbá èyí ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. ìyẹn ọ̀gbẹ́ni Ẹ̀bùn Olóyèdé, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ọláìyá Igwe, ó mà ti tú àṣírí ohun tó ṣẹlẹ̀ láàrin wọn àti gbajúgbajà olórin ẹ̀mí ni ìyẹn Ajíhìnrere Tọ́pẹ́ Àlàbí, tó sì jẹ́ kó di mọ̀ pé nǹkan tó ń ṣe fún Tọ́pẹ́ Àlàbí ó dùn ó gba omijé lójú ẹ̀, tó sì ní ọ̀rọ̀ náà ó fẹ́ da àárín àwọn rú, ṣùgbọ́n tó ní ọ̀pọ̀ ọgbà lòun ti bẹ̀ Tọ́pẹ́ Àlàbí, tó sì tún bẹ̀bẹ̀ pé kó foríjì òun nítorí pé òun ò mọ̀ bóyá ọ̀rọ̀ náà ti tán nínú ẹ̀ àti pé bóyá ó ti fi oríjì òun pátápátá. Ẹ rántí pé kí Tọ́pẹ́ Àlàbí kó tó di olórin ẹ̀mí ní pẹrẹwu, ó ti fi ìgbà kan jẹ́ òṣèré tíátà tó ń bá àwọn òṣèré tíátà ṣeré kiri. Gbogbo àsìkò náà ló sì mọ Ọláìyá Igwe, tó jẹ́ pé ó jẹ́ gbajúgbajà òṣèré tíátà. Ṣá o, nígbà tí ó ń jẹ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn àti Tọ́pẹ́ Àlàbí, Ọláìyá Igwe nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú tẹlifíṣàn Bàbá Abẹ TV ẹ̀ ló ti jẹ́ kó di mọ̀ wípé lásìkò tí Tọ́pẹ́ Àlàbí àti ọkọ ẹ̀ tí wọ́n jọ fẹ́ra wọn sílé báyìí, ìyẹn Sọjí Àlàbí tó fẹ́ ṣe ìgbéyàwó lọ́pọ̀ ọdún sẹ́yìn, ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí inú Tọ́pẹ́ Àlàbí tí ò fi dùn tó fi gba omijé lójú ẹ̀, ó ní ló máa ṣẹlẹ̀. Ó ní lásìkò tí Tọ́pẹ́ àti Sọjí ọkọ ẹ̀ tó fẹ́ ṣe ìgbéyàwó, ẹni àwọn méjèèjì wá bá òun gẹ́gẹ́ bí àgbà aṣíwájú àti ọ̀gá pípé kọjọ àwọn nílò mọ́tò òun láti fi ṣe mọ́tò ìyàwó lọ́jọ́ náà, ìyẹn mọ́tò tí ọkọ àti ìyàwó tí wọn yóò gbé lọ síbi ayẹyẹ ìgbéyàwó. Ọláìyá Igwe ní lásìkò ìgbà náà àwọn olè wọn ṣẹ̀ṣẹ̀ jí mọ́tò òun kan gbé lọ ni, tó sì ní níṣe lòun ṣèlérí fún Tọ́pẹ́ Àlàbí àti Sọjí ọkọ ẹ̀ pé kán lọ fọkàn balẹ̀ o, òun yóò fún wọn ní mọ́tò àti pé bí àsìkò ìgbéyàwó náà bá ti tó kí wọ́n wá gbé mọ́tò ọ̀hún. Olóyèdé Ẹ̀bùn ìyún Ọláìyá Igwe tó ń fẹnu ara ẹ̀ jẹ́wọ́, ó wá jẹ́ kó di mọ̀ pé ní ọjọ́ tí ìgbéyàwó náà súnmọ́, níṣe ni òun kò jẹ́ kí Tọ́pẹ́ Àlàbí róhun tàbí róhun bá sọ̀rọ̀, tóun sá pamọ́ tóun sì lọ gbé mọ́tò náà pamọ́. Ọláìyá Igwe ní ohun tó ń bọ̀ òun lẹ́rù, ó ní wípé mọ́tò òun kan tó ṣẹ̀ṣẹ̀ sọnù tó kà òun lára tóun ò tí ì bọ́ ń bẹ̀, ó ní bóun bá tún gbé mọ́tò náà fáwọn Tọ́pẹ́ Àlàbí tí nǹkan bá tún ṣe ń kọ́, òfò yóò wá di méjì. Ó ní ẹ̀rù tó bòun rè o, tóun fi sá fún Tọ́pẹ́ Àlàbí tóun sì yọ̀ǹda mọ́tò. Ó ní níṣe ni Tọ́pẹ́ àti ọkọ ẹ̀ dààmú gidigidi lọ́jọ́ náà, tó sì dàbí ìtìjú àti ẹ̀sín ńlá fún wọn kó tó dìbò ni wọn lọ yá mọ́tò ní mọ́tò lò dípò mọ́tò òun tó ti gbọ́kànlé. Ẹ̀bùn Olóyèdé ní ìṣẹ̀lẹ̀ gba omijé lójú Tọ́pẹ́ Àlàbí ó dùn gan, òun náà sì mọ̀ pé òun ṣe lẹ́dẹ̀ẹ́. Ó ní látìgbà náà lòun ti ń bẹ Tọ́pẹ́ Àlàbí pé kó ṣàjọwọ́ kó foríjì òun. Kódà ó ní lọ́jọ́ kan òun bẹ̀ níṣojú gbajúgbajà àgbà òṣèré tíátà ní Olú Jacob, tó sì ní títí dàsìkò yìí lòun sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí Tọ́pẹ́ Àlàbí ìpè kó fojú di òun, kì í ṣe pé ó mọ̀ọ́mọ̀ àtinú òun wá. Látìgbà tí Ọláìyá Igwe tó ti tú àṣírí yìí, ó ní Tọ́pẹ́ Àlàbí kò tí ì fèsì sí ohun tó sọ dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.